Ẹ jẹ́ kí a gbàdúrà. Orúkọ Jésù, ògo ni fún orúkọ rẹ̀. Gba ọpẹ́ kí o gba ẹ̀yìn. A gbé ọ̀gá fún oore ọ̀fẹ́ àti àánú. Olúwa ò ṣe. Ẹnu tí a fi ń dúpẹ́ ká má ṣe fi sọkún. Àánú rẹ̀ kí ó sọ̀kalẹ̀, kí ògo rẹ̀ kí ó bú jáde. Ẹwà ńlá Ọlọ́run kí ó sì máa farahàn. Bẹ́ẹ̀ náà ni kí ó rí. Ya ọ̀rọ̀ rẹ̀ sí mímọ́. Inú ilé tí sì ń balẹ̀ sí kó ní ìtumọ̀ nínú ilé náà. Jésù Kristi, Olúwa wa. Àmín. Ìbáwí. Ṣé mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n kọ ìbáwí. Wọn ò fẹ́ kàn tiẹ̀ bá wọn wí lábẹ́ bó ti wù kó rí. Ó sì ṣe pàtàkì. Ọlọ́run gan ó kọ́ wa láti bá ara wa wí, láti sọ òtítọ́ ọ̀rọ̀ jáde sí ara wa. Tí a bá wo ìwé Timothy kìíní, 1 Timothy orí 5 ẹsẹ̀ 20. Timothy orí 5 ẹsẹ̀ 20. Ó ní bá àwọn tí ó ṣẹ̀ wí níwájú gbogbo ènìyàn, kí àwọn ìyókù bá lè bẹ̀rù wọ́n sì kọ́ ẹ̀kọ́. Mo pàṣẹ fún ọ níwájú Ọlọ́run àti Kristi Jésù àti àwọn áńgẹ́lì àyànfẹ́ kí ìwọ máa ṣàkíyèsí nǹkan wọ̀nyí láì ṣe ojúsàájú. Bó ti wù kéèyàn tó bá wà nípò àti bániwí, láì fi ègbè ṣe ohunkóhun, láì fi ègbè ṣe ohunkóhun, bá àwọn tí ó ṣẹ̀ wí. Ẹ̀yin ọmọdé, ìjẹ́ tí wọ́n bá ń bá yín wí gan, ipò wo ni ẹ ń kà á sí? Ìjẹ́ ẹ kì í kà sí wípé wọ́n fìyà jẹ yín? Ìbáwí dẹ̀ ṣe pàtàkì. Bíbélì tiẹ̀ sọ lórí ní ìwé òwe wípé pàṣán àti ìbáwí ó fúnni ní ọgbọ́n. Pàṣán àti ìbáwí ó fúnni ní ọgbọ́n. Ó ní ṣùgbọ́n ọmọ tí a bá jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ á dójú tì ìyá ẹ̀. Torí obìnrin ni kì í fẹ́ kí wọ́n fi ọwọ́ kan ọmọ. Obìnrin kì í fẹ́ kí wọ́n fi ọwọ́ kan ọmọ. Á dàbẹ̀ ni pé wọ́n fìyà jẹ ọmọ àwọn lójú àwọn. Ṣùgbọ́n Bíbélì ò kọ́ wa bẹ́ẹ̀. Bíbélì jẹ́ kó yé wa pé ká bá ẹni tí ó ṣẹ̀ wí lójú gbogbo ènìyàn. Ó ní kó tọ́ ọmọ rẹ kí ó lè wúlò fún ọ. Ọmọ tí a kò bá tọ́, ó máa ń gbélé tí ènìyàn kọ́ agbéta. Kọ́ ọmọ rẹ kó lè fún ọ ní ìsinmi. Pàṣán àti ìbáwí, má gbàgbé o, ọgbọ́n ní fi ń fúnni. Ṣùgbọ́n ọmọ tí a bá jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́, ó máa ń dojú ti òbí rẹ̀. Ìwé mìíràn tún sọ pé a kò gbọ́dọ̀ fọwọ́ ìbáwí sẹ́yìn ní ọ̀dọ̀ àwọn ọmọ. Nítorí náà, ẹ tọ́jú àwọn ọmọ dáradára. Ẹ kíyèsí, ẹ nà wọ́n ní ìgbà tó bá yẹ kẹ́ nà wọ́n. Ṣùgbọ́n ẹ má nà wọ́n lólùgbòǹgbò. Má nà ọmọ nígbà tí inú bá ń bí ọ. Má nà ọmọ rárá nígbà tí inú bá ń bí ọ. Ó dára láti tọ́ ọmọ o. Ó dára gidi láti tọ́ ọmọ. Torí ọmọ tí èèyàn ò bá kọ́ kéèyàn tọ́, ilé tí èèyàn kọ́ ó máa ń gbé ìtà ni lẹ́yìn wá ọ̀la. Tọ́ ọmọ rẹ kí ó bá lè fún ọ ní ìsinmi. Tọ́ ọmọ rẹ. Òwe 29 verse 15, kàkà 15, 17 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ó ní pàṣán àti ìbáwí fúnni ní ọgbọ́n, ṣùgbọ́n ọmọ tí a bá jọ̀wọ́ rẹ̀ sílẹ̀ fún ara rẹ̀ yóò dojú ti ìyá rẹ̀. Bí Bíbélì ṣe kọ́ nìyẹn o. 17 rẹ̀ ló ní tọ́ ọmọ rẹ kí ó lè fún ọ ní ìsinmi, yóò sì fi inú dídùn á fi sí ọ ní ọkàn. Ọmọ tí a bá tọ́ nìyẹn o, ní fi inú dídùn sí òbí ní ọkàn. Ọmọ tá a bá tọ́, á ṣòro láti fi inú dídùn sí òbí rẹ̀ ní ọkàn. Bí a bá kíyèsí, ó ní nínú ìwé Matthew chapter 5, ká wo verse 22 rẹ̀. Ó ní ṣùgbọ́n èmi wí fún yín pé ẹnikẹ́ni tí ó bá bínú sí arákùnrin rẹ̀ lásán, kì í ṣe ní ọ̀rọ̀ ìbáwí o,
ọ̀tọ̀ ni ká báyàn wí, ọ̀tọ̀ ni ká tọ́ ọmọ, ṣùgbọ́n kọ́mọ kó má bàa di ohun tí a ń bá ọmọ wí. A gbọ́dọ̀ tọ́ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá. Tó bá tọ́ ọmọ láti ìbẹ̀rẹ̀ kò ní nídìí ìbáwí. Ọmọ tí èèyàn ò bá tọ́ ó máa ń dójú ti òbí ẹ̀, á dójú ti ara rẹ̀, á dójú ti ẹbí rẹ̀ pẹ̀lú. Ló sọ ní ibi báyìí wípé èmi wí fún yín pé ẹnikẹ́ni tó bá bínú sí arákùnrin rẹ̀ lásán ó ní yóò wà nínú ewu ìdájọ́, àti ẹnikẹ́ni tí ó bá wí fún arákùnrin rẹ̀ pé rákà yóò wà nínú ewu àwọn ìgbìmọ̀, ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá wí pé ìwọ aṣiwèrè yóò wà nínú ewu iná ọ̀run àpáàdì. Ṣùgbọ́n kó tó di pé ọmọ ń di ohun tí a ń bá wí, a gbọ́dọ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí í tọ́. Ọmọ tó ń bá tọ́ á di ọmọ tí a ń bá wí. Wọ́n á bá wí nílé, wọ́n á bá wí lóde, wọ́n á bá wí níbi tí òun gan ò lérò pé wọ́n lè bá òun wí, torí pé wọn ò tọ́ láti ilẹ̀ ni o, tàbí wọ́n tọ́ tí òun kò gba títọ́. Yóò dára fún wa, ó dára tí a bá ń tọ́ ọmọ. Lórúkọ Jésù, àánú Ọlọ́run kò ní fi wá sílẹ̀ o. Ọlọ́run yóò wà pẹ̀lú wa, yóò sì kọ́ wa láti tọ́ ọmọ wa àti láti jèrè ọmọ. Bẹ́ẹ̀ náà ni yóò sì rí. Orúkọ Jésù, a dúpẹ́ nítorí tí ó ń gbọ́. Ògo ni fún orúkọ rẹ. Olúwa gba ọpẹ́ wa. Rán àánú rẹ sínú ayé wa. Fi àánú rẹ dì wá mú. Tàn ìmọ́lẹ̀ sínú ilé tí ọ̀rọ̀ yìí lọ. Sì fi ṣe iṣẹ́ ìyanu pẹ̀lú. Ìbùkún rẹ kó máa wà pẹ̀lú wa, kó sì máa bá wa gbé. Bẹ́ẹ̀ náà ni yóò sì rí. Divine Church Evangelistic Ministries ní ọ̀rọ̀ yìí tí ń jáde. Ó lè pè wá 080-338-34311. Yóò dára fún ọ. Àánú Ọlọ́run àti àlàáfíà rẹ̀ yóò máa bá ọ gbé. Jésù Kristi Olúwa wa. Àmín.